ṣé orílẹ̀-èdè yìí lè bọ́ nínú ìpaniṣáyọ̀ṣá, nínú ìfẹ̀míṣòfò? Tá a bá máa bọ́, ọdún wo ni? Ẹni káwọn tó jẹ́ olórí wa tí ń ṣèjọba wa kán bọ́ ọ̀tá kan sọ fáráàlú. Torí ó dàbí ẹni pé kò fẹ́ sírètí mọ́. Àwọn afẹ̀míṣòfò, àwọn ajìjà nítorí ẹ̀sìn, wọ́n ti take over o. Wọ́n ti gba orílẹ̀-èdè Nàìjíríà pin bí wọn ò bá tiẹ̀ tí ì gbàjọba. Ṣùgbọ́n ìwà wọn jọ tẹni tó jẹ́ wípé ọwọ́ wọn fẹ́ ranlẹ̀ ju tìjọba lọ. Àwa ń sọ eléyìí kì í ṣe láti tako ìjọba, ṣùgbọ́n kí ìjọba ó lè jí gìrì lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe tó bá jẹ́ pé wọ́n ń ṣe é, tó bá jẹ́ pé wọ́n fẹ́ pèsè ààbò fáráàlú, tí kì í bá ṣe pé àwọn aláṣẹ àti àwọn elétò ààbò agbára wọn ti pin. Tí kì í bá ṣe wípé lórí ọ̀rọ̀ ṣàríà tó ń jà ràìnràìn yìí kò sí odó tí wọ́n fẹ́ da ọ̀run lásì mọ́ táwọn náà ti juwọ́ lẹ̀. Tí kì í bá ṣe ń táwọn èèyàn kan ń sọ wípé àlẹ́jẹ́lẹ̀ o, wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dẹlẹ́sìn kan lẹ́yìn tá a mọ̀ pé kò ṣeé ṣe. Ogun ni, wàhálà ni, ìdààmú ni, ìfòòró ni. Léyìí tó jẹ́ pé àwọn Fúlàní, àwọn ará òkè ọya afẹ̀míṣòfò, wọ́n ti wà nínú igbó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí ò sì sí ọ̀nà àbáyọ kankan, tó jẹ́ pé ègbìnrìn ọ̀tẹ̀ lọ̀rọ̀ wọn bá a ti ń pàkan nìkan ń rú. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà lè bọ́ nínú ìdààmú àti ìfòòró wàhálà àwọn afẹ̀míṣòfò? Ìbéèrè ni o. Ẹ̀yin ará Bọ̀nú ní Pọ́kà Town, wọ́n ti dà wọ́n ta bìbà lórí ọ̀rọ̀ ṣàríà yìí ni. Tẹ́ ẹ bá rí gbogbo wọn bá ṣe múra, ẹ mọ̀ láǹfààní àti wo fídíò yẹn lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ mọ̀ pé mùsùlùmí ni wọ́n. Ibi tí mo ti ń bọ̀ wípé ibi tá a wá dé yìí, kìrìsìtẹ́nì ní ń pa jù lóòótọ́, torí kìrìsìtẹ́nì wọn ò fẹ́ rí. Wọn à sì nígbàgbọ́ nú àwọn mùsùlùmí kan tí wọ́n rò wípé wọn àgbà ṣàríà. Kì í ṣe mùsùlùmí gangan àbí Islam nìṣòro wọn mọ́, ṣàríà ni. Ìyẹn ni pé wọ́n fẹ́ yí òfin orílẹ̀-èdè Nàìjíríà padà sí ti ṣàríà. Tó bá sì ti di pé ó di ti ṣàríà, ìyẹn ni pé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tẹ́ bá ti ń lo òfin ṣàríà, ẹ ti di mùsùlùmí. Ẹ̀yin olórí wa, a ní ẹ bọ́ta kẹ́ ẹ sọ̀rọ̀ wípé nǹkan tá à ń gbọ́ tàbí tẹ́ ló wà nù Constitution 1999 bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ kọ́ lórí o. Ìta máa ṣe leléyìí, ọ̀nà àbáyọ leléyìí o. A gbọ́ nǹkan kan. A sì ń pariwo pé 2027 là ń gbọ́. Kò ṣe bẹ́ẹ̀ táwọn èèyàn lọ́rùn. Kọ́lọ̀ kó sọ wájú 2027 lọ sà. Ẹni tó máa débẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀. Ṣùgbọ́n yà yìí pọ̀, ìfẹ̀míṣòfò yìí pọ̀ lórí kíni, lórí ṣàríà. Bí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, ẹ̀sìn àlàáfíà ni wọ́n pe ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn Islam. Ṣùgbọ́n àwọn afẹ̀míṣòfò, àwọn Fúlàní tí wọ́n gbé ẹ̀sìn dání, tí wọ́n polongo ṣàríà, ta ló kọ ṣàríà? Ta lọ́lọ́run bá sọ̀rọ̀ ṣàríà? Ta ló pa ní dandan fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láti lo ṣàríà? Àwọn alágbára wo ló wà lẹ́yìn wọn? Wọ́n ní ẹ̀mú kì í múná lágbẹ̀dẹ, àbí ẹ̀mú Ọlọ́run kò sẹ́ni tí ò lè mú. Àwọn ẹni tẹ́ ń wò yìí ní Bọ̀nú, wọn àrílégbé mọ́, wọn ti di ẹni tó ń gbé kiri, tó ń sá kiri nítorí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń lọ́gun ṣàríà. Wọ́n ní àlẹ́jẹ́lẹ̀ àwọn community kan nílẹ̀ Haúsá, wọ́n ti lo òfin ṣàríà. A sì ní ọ̀kan ṣoṣo ni wá, àwọn ilẹ̀ Ìgbò àti Yorùbá, àwọn tó wà South or Middle Belt, òfin Nàìjíríà là ń lò. Ṣùgbọ́n àwọn kan wọ́n ti gbàjọba lọ́nà ọbẹ̀ o. Tá a bá wá láwọn ará abí fẹ́ gbàjọba lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà tó sì yẹ ká fi òfin ìdàlúrú mú wọn, wọn àrí wọn mú. À ń gbọ́ pé wọ́n mú wọn ní àwọn gómìnà òkè ọya, wọ́n nígbàgbọ́ nínú Fúlàní lọ́pọ̀lọpọ̀ wọn allegedly. Àwa ò sọ pé àwọn ni, ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ nínú kí Boko Haram, ICIC, oríṣiríṣi wọn kan sọ, àwọn ṣáìtì àbí kí náà ti ń pè wọ́n, ọ̀pọ̀ lábẹ́ ẹ̀sìn Islam ni wọ́n, lábẹ́ ṣàríà ni wọ́n sá sí. Ibẹ̀ náà ti ń hùwà ìdàlúrú, ìfẹ̀míṣòfò, ìbà orílẹ̀-èdè jẹ́, ìbàjọba jẹ́, tí ò sì sí agbára kankan tẹ́nìkankan rí sàsì. Àwọn wo ló wà lẹ́yìn wọn?
ṣé dandan ni kí ẹ̀sìn tí lágbájá ń ṣe ni kí tẹ̀mọ̀dó ṣe nígbà tí ìgbàgbọ́ oníkálukú ò gbára wọn là? kò sẹ́ni tó save o. Tẹ́ bá rí àwọn ará Bọ̀nú yìí, ẹ mọ̀ pé mùsùlùmí ni wọ́n o. Èrò ọkàn àwọn ará bíi ó ní ẹ̀kọ́ tí wọ́n ń gbé bọ̀ tí wọ́n fi ń against ẹ̀kọ́ western education. Wọn nígbàgbọ́ nínú ìwé kíkà àbí òyìnbó sísọ irú ti ìlú òyìnbó. Wọn fẹ́ àwọn òyìnbó rárá. Wọ́n ní ọkàn kan tí wọ́n ń gbé bọ̀ àti ẹ̀kọ́ tí wọ́n ń gbé bọ̀. Kò sì sí ẹ̀kọ́ rere nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ń gbé bọ̀ ju ẹ̀kọ́ ìpànìyàn lọ. Ẹ̀sìn tó bá ti ní tó ò bá ṣe tèmi, ẹ pa ẹdúnwú ẹ̀, kò sí ẹ̀kọ́ rere kankan ń bẹ̀, wàhálà ni. Ṣerú eléyìí ló yẹ kí àwọn northern leaders kan máa support. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tí wọn ò fi protest against ẹ̀, tí wọ́n tó fi ń protest against Trump tó wá bá wọn strike àwọn terrorist tí ò strike aráàlú, kò kọjá pé wọ́n mọ̀ ń pẹ́. Kò kọjá pé ní tí wọ́n fẹ́ ni. Nígbà tí gómìnà Katsina tó lè free bandit 70 Boko Haram tó tún dà wọ́n padà sáàrin ìlú, ó yẹ kó nítumọ̀ sí wa. Nígbà tí àwọn tí wọ́n ní ká ṣe ẹ̀ṣọ́ aláàbò fún wa lágbègbè yẹn bá ní tí wọ́n bá rí èyí tó fọwọ́ ara rẹ̀ sọ pé òun ò ṣe mọ́, kán jẹ́ kó máa gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn tó ti pa. Wọn ò ronú wípé ó lè jẹ́ alámí. Orílẹ̀-èdè Nàìjíríà ń gbóná, ẹ̀mí ń ṣòfò. Ṣebí ńgbà kan làwọn ìkan nínú àwọn agbésùmọ̀mí yìí jáde tí wọ́n condemn Christianity wípé àwọn ò fẹ́ Christian sẹ́. Iṣẹ́ ló ń ṣẹlẹ̀ ẹ́ bọ̀ báyìí o. Kí ni ìrètí àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà? Ẹ̀yin ọmọ Nàìjíríà, ogun ẹ̀sìn lẹ̀ ń wò yìí. Ogun ẹ̀sìn lẹ̀ ń wò yìí. Ọlọ́run sọ ajú 2027 tí àwọn ará bí ń pariwo lọ. Ẹ̀yin olóṣèlú, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá, àánú yín ò ṣe mí. Àwọn tẹ́ ń fojoojúmọ́ gbẹ́bọ fún yìí, àwọn náà ni wọ́n gbẹ̀mí lẹ́nu yín. Nígbà tí wọ́n bá lé yín kù ńbẹ̀ tán, wọ́n padà gbẹ̀mí lẹ́nu yín. Wọ́n fẹ́ religion, wọ́n fẹ́ other religion, wọ́n fẹ́ Kírísítẹ́nì lẹ́yìn Mùsùlùmí tó bá nígbàgbọ́ nínú ṣàríà. Wọ́n tó wá fìyẹn ṣe o. Iṣẹ́ ìpànìyàn, ìfẹ̀míṣòfò, ìjínigbé gbowó yẹn ó ti wá gogò débi pé ọ̀tọ̀ láyé ṣàríà, ọ̀tọ̀ láyé yẹn. Gbogbo wọ̀nyí náà abẹ́ Islam tàwọn northerners ibẹ̀ ló wà. Ẹ̀yin northerners tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ sí, àwọn olórí yín mọ̀ ń pẹ́. Torí tí wọn ò bá mọ̀ ń pẹ́, wọn ò ní máa protest against Trump. Wọn ò ní máa wò yín ràn. Àwọn ará bí ń jó churches, wọ́n ń pa àwọn èèyàn mọ́nú church. Ṣé torí Ọlọ́run àbí torí Sàtánì? Ṣé Ọlọ́run ni ká gbà wípé wọ́n ń tẹ̀lé àbí Sàtánì? Irú àwọn ẹ̀yà yìí tí ẹ tún ń kó àwọn ẹ̀yà wọn míì wá láti máa ṣekú pa àwa lórílẹ̀-èdè Nàìjíríà làwa ń pè ní nǹkan kan náà. Ìjọba ẹ̀dẹ̀ ń wòran. Àwọn ò deceive ara wa o. Èmi bí ẹnìkan ò deceive ara mi o. Wọ́n dákọ̀ ṣàríà rẹpẹtẹ nínú constitution, but bọ́ ọ̀tà. Àmì mọ̀ pé kì í ṣe nǹkan kan náà. Torí kì í ṣe ojú gbangba ni wọ́n ti ṣe constitution yẹn. Tó yọwọ́ yín bá wá ká tẹ́ ẹ̀ lágbára lé orí constitution, tí wọ́n dẹ̀ láwọn ò fẹ́ restructuring, tí wọ́n láwọn ò fẹ́ division, tí wọ́n tún wá ń bàjọba mọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency, tí wọ́n ń bàjọba jẹ́ mọ́ wọn lórí, tí wọ́n tún láwọn ò fẹ́ state police. Ṣé ẹ ti mọ̀ pé nǹkan míì ti wọ̀ ọ́? Nǹkan míì ti wọ̀ ọ́. Ìtò ṣẹlẹ̀ ní Borno kò síbi tí ò lè ṣẹlẹ̀ sí o. Wọ́n ti ń di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ bí wọn ò bá tiẹ̀ tí ì kú, wọ́n ti ń jẹ lórí àtàn lótorí ṣàríà. Ẹjọ́ ẹ̀sìn wo ni ló lè wà nídìí fìyàjẹ ọmọ làkejì nítorí òfin? Wọ́n fẹ́ fi ṣàríà gba òfin orílẹ̀-èdè
kán dẹ̀ máa lo òfin ṣàríà. Ẹ jẹ́ n fi part 1 eléyìí lẹ̀ náà. A máa pàdé ní part 2. Ìdí tí wọ́n ṣe fẹ́ lo òfin ṣàríà, tí wọ́n fi fẹ́ pa á ní dandan fún gbogbo ènìyàn, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kò kọjá pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan. Ṣé yóò ṣeé ṣe? Kí ni ipa tíjọba fẹ́ kó lórí ẹ̀? Ìbéèrè tiwa nìyẹn o. Ṣé nǹkan kan náà ni wá? Ṣé lóòótọ́ ni ò ní sí ẹlẹ́sìn mọ́ lórílẹ̀-èdè, ẹlẹ́sìn míì lórílẹ̀-èdè Nàìjíríà? Ẹ dá wa lóhùn, a fẹ́ gbọ́ o. Aráàlú fẹ́ mọ̀ o. Ti Bọ̀nú ò kàn wá, a kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kọ́mọ Yorùbá ronú ni o. Tó bá lè máa ṣẹlẹ̀ lápá abẹ̀ yẹn, wọn ó gbé wá sápá bí o. Kí lẹ̀yin ṣe? Ẹ̀yin ọba wa, ẹ̀yin gómìnà wa, ẹ má jẹ́ ó dìgbà tí wọ́n bá fọ́ òkúta mọ́ wa lórí ká tó máa wá plásítà kiri o. Á padà ní part 2. Ṣeun Agboola lórúkọ tèmi. Jugba Master Channels lẹ ti ń wò wá. Bitter truth ni o. Ó korò lára ẹni tí ò fẹ́ gbọ́. Ó ṣòro sọ fẹ́ni tó bẹ̀rù ènìyàn. Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan, Ọlọ́run nìkan lọba tí kò ṣeé mú. Mo kí yín kú kalẹ̀.